ìran balóládé àwọn ìjòyè ló ní ìlẹ̀kẹ̀ ọrùn fún àṣà tó yọrantí àti ètò tó ń kọ́ni lọ́gbọ́n lóríṣiríṣi. Ẹ máa wo tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà, Óyá TV, ẹ máa bá wa ká lọ. ẹ kú dédé wòyí o, àsìkò yín, ẹ kú ọjọ́ mélòó kan o. Orúkọ tèmi ò yí padà, Ọpẹ́yẹmí lórúkọ mi, Ògúnrewà tó bí mi lọ́mọ. Lórí ètò yín, ètò wa Ẹ̀sìn Kò Fàjà, lórí tẹlifíṣàn yín èyí tí ń ṣe ọmọ Yorùbá Àtàtà, ibẹ̀ lẹ ti ń gbúrò wa o. Àlejò ta ní iwájú wa ní àkókò yìí, àwọn náà ni ẹ bá dárúkọ yín fún ara lé. Mo kí gbogbo ará lé pé a kú ìsinmi òní, èyí tí ń ṣe Sunday tó gbẹ̀yìn nínú oṣù kejìlá àti ọdún yá 2024. Ohun tí mo sọ rí, kílẹ̀ kan ní kó tó tì, ẹ̀mí mi àtẹ̀yìn kò ní sọnù. Orúkọ mi ni Pastor James Olú Adéagbo láti jọ CAC Garden of Praise District Headquarters ní Ìkirè. God bless you. Ẹ ṣeun bàbá. A fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ nípa ìbẹ̀rù Olúwa. Ká tẹ̀ tó bẹ̀rẹ̀ gan-an, kí ló ń jẹ́ ìbẹ̀rù Olúwa? Ẹ bá wa yànnàná rẹ̀. Ẹ ṣé. Ohun tí a pè ní ìbẹ̀rù ó dá dúró, Olúwa dá dúró. Ìbẹ̀rù la pè ní ìbọ̀wọ̀ fún. Nígbà tí Olúwa dúró gẹ́gẹ́ bí ẹni tó jọba lórí ẹni. Náà tá bá ní ká kó méjèèjì pọ̀ pé ìbẹ̀rù Olúwa ẹni pé ṣíṣe àpọ́nlé tàbí ṣíṣe ìbọ̀wọ̀ fún ẹni tí ó ga jù ní lọ, tó sàn jù ní lọ. Èyí ni èèyàn ń ṣe fún àwọn àgbà táyé fi máa ń pa àwọn kan ní ọmọlúwàbí, ọmọ tó dáa, ọmọ tó gbọ́ràn, tó pé ó ní ìbẹ̀rù kíní yìí má ṣe, kò dẹ̀ ṣe torí pé ẹni tó sọ fún un pé má ṣe, ó jẹ́ ẹni tó ní àṣẹ lórí ẹ̀sọ́ lágbára jù lọ. So wá gbọ́ràn sí ọ̀rọ̀ yẹn tó pé ó bẹ̀rù ní ẹ pé tó ń bá ṣe kíní yìí, òun tàpá sí ẹni tí ó ní kò má ṣe. So fún dé yìí, a lè pe ìbẹ̀rù Olúwa ní gbígbọ́ràn sí àṣẹ ẹni tí ó fúnni ní ohùn. Gbígbọ́ràn sí àṣẹ ẹni tó fúnni ní ohùn. Bàbá, báwo ni a ṣe lè bẹ̀rù Olúwa? Ẹ ṣé. Àbí pé ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Bí a ṣe lè bẹ̀rù Olúwa pèsè oríṣiríṣi ọ̀nà. Òtún dà kókó wa máa kẹ́ sọ fún wa bí méjì níbẹ̀ sí mẹ́ta. Number 1, bí a ṣe lè bẹ̀rù Olúwa. Ẹ jẹ́ ká fi kún pé Olúwa. Náà táwa ní Olúwa bí mo sọ lẹ́ẹ̀kan, nípa ẹni tó ní àṣẹ àdágbára lórí ènìyàn. Ó lè jẹ́ ọkọ ènìyàn, ó lè jẹ́ aya ènìyàn, ó lè jẹ́ ọ̀gá níbi iṣẹ́, ó lè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ó lè jẹ́ númọ̀ ẹni tó ṣàjù ń lọ. Náà bí a ṣe lè bẹ̀rù ni pé 1, fífi ọ̀wọ̀ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Fífi ọ̀wọ̀ àti àpọ́nlé fún ẹni bẹ́ẹ̀. Ìkíní nìyẹn. Èkejì, títẹ̀lé àṣẹ rẹ̀. Bí ni pé bí ọ̀rọ̀ Jésù Olúwa nìyẹn o. Ó ní bí ẹ̀yin bá fẹ́ mi, ẹ ó pa òfin mi mọ́. Pé pa òfin mọ́ lọ́nà kejì. So ìkẹta, fífi ìfẹ́ hàn sí ohun tí wọ́n ní ká má ṣe tá ò dẹ̀ ṣe. Àwọn ìtàn fi bẹ̀rù Olúwa ni fífi ìfẹ́ hàn. Fífi ìfẹ́ hàn. Ní ìsìn báyìí bí àpẹẹrẹ, gẹ́gẹ́ bí atọ́kùn ní ìsìn báyìí, ẹni bàbá o, nǹkan báyìí ẹ má ṣe o. Pé mo wá rẹ́rìn-ín, padà mi sì ní ṣe. Tí àìṣe mi yẹn sopọ̀ mẹ́rin tí mo rí tó fi pé mo nífẹ̀ẹ́ yín. Ìfẹ́ tí mo ní lọ́yẹ̀ kí n gbọ́n sí lẹ́nu. Tí n bá pàdé ní gbòòrò tá à mọ́ rárí, tí bá ní súnbẹ̀ wọn, ara bo ni wọ́. So bó ṣe rí nìyẹn sà. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ bàbá wa. Inú Bíbélì wo ẹ lè ti bá wa tọ́ka ìbẹ̀rù Olúwa yẹn? Ẹ bá yànnà rẹ̀ fún àwọn ènìyàn. Tí a bá ń ìwé Òwe, ó sọ nípa rẹ̀ gan-an. Ọmọ bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ kí ọjọ́ ẹ kó lè pẹ́ lórí ilẹ̀. Ìwé Oníwàásù ó ti ẹ̀ sọ gẹ́gẹ́ bí òwe ó sọ púpọ̀ mẹ́ gan-an. Bákan náà Jésù fúnra ẹ̀ fi kọ́ wa. So tẹ́ bá ní ká máa sọ tó kọ́ wa ọ̀nà pọ̀ bí a ti lè rí nínú Bíbélì. Even àtọ̀ fún ètò àwọn wòlíì sọ àti bí Ọlọ́run sọ, Jésù fúnra ẹ̀ gan-an tó sọ. Láti bọ̀wọ̀. Gẹ́gẹ́ bí ìwé Genesis tí ó ní bọ̀wọ̀ fún ìwé Genesis ó ní bọ̀wọ̀ fún Olúwa Ọlọ́run rẹ tí ó mú ọ jáde láti ilẹ̀ Íjíbítì wá, pé tí ó mú ọ jáde láti inú wá dínú ayé. Nígbà tó ò tí ì gbọ́njú, òun ń ṣọ́. Nígbà tó ò tí ì mọ̀ ọ́n, òun ń tọ́jú ẹ. Ìgbà tó ń rákòrò, òun gbogbo tó ṣe pátá ó sàn dáàbò bò ọ́. Kí ló wá dé tó wá gbọ́n tán tó yẹ là tó wá fẹ́ gbọ́n ju ẹni tí ó ti ń bá ọ bùrátà náà lọ. God bless you.
ewu wo ló wà nínú kéèyàn má ní bẹ̀rù. Ewu tó pọ̀ ló wà ń bẹ̀. ẹ ṣáà wò ó. Ẹ ṣe ìkíní mo wo fọ́nrán kan ní àìpẹ́ yìí, ọmọkùnrin kan tí wọ́n ní pé ohun táyé ń jẹ ní ìsìn ló náà bá wọn jẹ, nígbà tí ò ní bẹ̀rù Ọlọ́run, kò ní bẹ̀rù òbí, kò ní bẹ̀rù adarí, ifo kò ní bẹ̀rù orílẹ̀-èdè. Ó wá ń pọ́n pé kíni yẹn ní kolokolo àbí nǹkan, ó sàmú kíni yẹn tán, ṣe wá nínú gọ́tà ayérayé bóyá 100 ọdún náà ti lu gọ́tà tí wọn ò lò mọ́, ló wá bẹ̀rẹ̀ sí ní wẹ̀ ń bẹ̀. Bó ti ń wẹ̀ náà ní fi jẹ̀bi tó ń fẹ́ra rẹ̀ nínú títì ní sàn dáre láàmú sàn bẹ́ẹ̀ tí wèrè ti mú. Tó bá ewu tó wà nínú bẹ̀rù wa nìyẹn, ẹni tí ewu tó wà nínú bẹ̀rù wa, ìkíní yóò máa fi jàǹbá ṣera rẹ̀ lójú ọjọ́, èkejì yóò dẹ̀ máa ní ìpalára fún ọjọ́ iwájú. Ewu tó wà bẹ́ẹ̀ náà nìyẹn. Nínú kí wá ni ẹ bá wa gbé méjì yẹ̀wò nínú kéèyàn bẹ̀rù ìbẹ̀rù Olúwa àti ìbẹ̀rù àwọn olórí. Ẹ jágun méjì yẹ̀wò. Ìbẹ̀rù Olúwa àti ìbẹ̀rù olórí àlè yà wọ́n nípa. Bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀ ó ní máa bọ̀wọ̀ fún àwọn aláṣẹ. Kò sí àlè yà wọ́n nípa torí pé bí àpẹẹrẹ ní ìsìn báyìí, Bíbélì pé ẹ wàásù ìrìn náà fún gbogbo ẹ̀dá láì sinmi àti láì wọ̀. Tí wọ́n sọ pé láì sinmi àti láì wọ̀ túmọ̀ sí pé a lè wà lóru, a lè wà ń dají. Nísìn ìjọba orílẹ̀-èdè ó ní pé látago 12 ẹnikẹ́ni máa jáde, ẹ má ti jáde òfin ó gbé. Now a sì fẹ́ wá sí Olúwa, so ó wá dago kan àbájáde aláǹkéde lọ ṣẹ̀pẹ́ kálẹ̀ tí a bá ní kápá tí ká mú tọ́lọ́run kápá tí ìjọba tì àti irúfẹ́ ìjọba. So méjì ni kò sí yà nípa, kò sí yà nípa. À ń gbọ́ pé ètò kan ń bọ̀ ní ìjọ yín láìpẹ́ láì jìnnà. Ṣé ẹ lè bá wa sọ nípa ètò yìí? Ṣọ́dọọdún ni ètò yìí ń wáyé ni àbí oṣooṣù? Gbogbo jẹ́ ti Olúwa. Ìpàdé tó ń bọ̀ lójú ọ̀nà ìpàdé alágbára ni. Gbogbo ọdọọdún ni a máa ń ṣe ìpàdé náà. Bọ̀ tọdún yìí yàtọ̀ gẹ́gẹ́ bí n tó lọ sọ fún mi. Láti ọdún tí a ti bẹ̀rẹ̀ ìpàdé náà la ti ń pè ní má sọkún mọ́. Èyí lórúkọ tí ó bí tí àwọn ènìyàn ń pè mí fi korúkọ mi pé má sọkún mọ́. Láti January 1 la máa ń bẹ̀rẹ̀ di on 5 tàbí on 7. Ṣùgbọ́n tí ọdún yìí ó tọ́ sọ fún pé ìpàdé náà kí n pe àkórí rẹ̀ ní mo kọ̀ láti ṣerú. Torí pé àwọn ènìyàn kan ń bẹ tó ń fẹ́, ó ti mú omi dínkù lójú wọn. Ṣùgbọ́n nǹkan ń bẹ tó yẹ kí wọ́n ní lábẹ́ òmìnira tí wọn ò tí ì ní. Tó ká fi ìrìn àjò 2025 yìí ìrìn àjò náà kó ń mú wa jáde kó ní oko ìṣirò. Yóò dẹ̀ bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní ní ọjọ́ Wednesday tí ń ṣe ọjọ́ ọdún gangan. Láti jẹun tán láago 12 láago 3 láago tètè máa sáré bọ̀ ṣọ́ọ̀ṣì. Bó ṣe jẹran ọdún kí lọ́dún yìí kí wọ́n lè wá jẹ́ létí náà ní ọdún tí ń bọ̀. Kó má tún jẹ bẹ́ẹ̀ káàkiri ọdún tí a fẹ́ mú yìí náà. Kí wọ́n lọ kó lè ní ànító àtàníṣẹ́kù. Wọ́n yẹ pé wọ́n máa dájọ́, wọ́n tún máa dájọ́ ògbó, wọ́n tún máa dájọ́ rẹ fún ọ. Níbo wà ní ìjọ yín ìgbọ̀ngàn wà? Ní gbogbo kébi tí ẹ bá ti ń bọ̀ ẹ ṣàgbéyànjú ẹ wọlé òkèèrè. Àpòmì kò yé kiri ẹni buya láti Èkó, láti Ọ̀ṣun ni ọ, láti Ọ̀yọ́, láti Oǹdó ni ọ. Ẹ sábà sọ pé ẹ dé Kèrè lábẹ́ bíríìjì dé Kèrè. Ẹni gbà ní Kèrè. Ẹ sọ pé ẹ ń lọ sí CAC Garden of Praise ní Olóòṣà Oko. Kò sẹ́ni tí ẹ kẹ̀ dé Kèrè lónìí. Ẹ sọ pé ẹ lọ sí Olóòṣà Oko. Wọ́n ní gbogbo ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ sọ pé ní Bolódé ń bẹ̀ ẹ ní CAC Garden of Praise. Ní lẹ́yìn ilé Adébọ́dún ló wà. So láti fi ya ti ń bọ̀ ẹgbọ́kadà láti dé ibikíbi ẹgbọ́kadà àsopọ̀ lọ sí Olóṣòkò láti dé Olóṣòkò àsopọ̀ lọ sí ilé Adébọ́dún. Ẹ̀yìn ilé Adébọ́dún yẹn ibẹ̀ ló wà. Ẹ̀yin gẹ́gẹ́ tẹ́tẹ́ ti máa ń jẹ̀sà ló tàbí lọ́sì sáwọn fúláàsì àwọn bá ń bìtà lẹ̀ ní àbáwọn pọ́sà tàbí àbáwọn àbánà ìwé ti máa rí ìjẹsà àgbàlọ́wọ́ ní ọjọ́ Wednesday ni ó bẹ̀rẹ̀ ní aago 4 ní ìrọ̀lẹ́ ojoojúmọ́. Bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ Olúwa fún alátàárọ̀, àwọn náà ni Pastor James Olúadéagbo ti ìjọ CAC Garden of Praise tó wà ní ìlú Ìkirè. Àwọn ni wọ́n bá wa ń sọ̀rọ̀ látàárọ̀. Bàbá wa o, kẹ́ tó máa lọ, mo fẹ́ kẹ́ bá wa gbàdúrà fún àwọn aráalé tó wò wá. Mo sọ̀rọ̀ àṣẹ gẹ́gẹ́ bí a ti fi rán mi àti bí a ti fún mi ní ohùn. Kílẹ̀ ẹ̀kọ́ ní èkó tó tì, ohun tó gbàgbé sọ̀run tó ń torí ẹ̀sùn kún káyé lórúkọ àlùkọ́jọ́ ń da ìfún. Àmín Jésù. Ilẹ̀kùn tí àwọn kan bá wọn tì tó fi ń torí ẹ̀yàn ó jẹ
kílẹ̀ ẹ̀kọ́ nìkan tó tì ní ọjọ́ Tuesday mọ́ jíjọ́ Wednesday lórúkọ Jésù Kristi lẹ̀kùn yẹn kó ṣí níwájú ẹ̀. àmín Bí ẹ ti ń ṣàmì tí ẹ dẹ̀ ń gbóhùn mi níṣẹ́jú yìí, èyí ni mo sọ, bí a bá lè gbé ọkùnrin ẹ dìde nínú tẹ́ḿpìlì dáradára, ṣùgbọ́n táyé ò dára, ṣùgbọ́n ní ọjọ́ kan náà àwọn ọjọ́ ó gba ìfọwọ́kàn tó mú káyé ẹ̀ kó nítumọ̀, ìrànlọ́wọ́ aláìlódiwọ̀n tí ó mú kí 2025 kó níye lórí fún ẹni tẹ́ ń ṣàmì yìí lórúkọ Jésù Kristi ayé yín kó gbà á àmín Jésù àṣẹ́gun àmín Jésù Olúwa wa. àmín àmín àmín. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ bàbá wa, a kí wa nílé o, ẹ̀yin tẹ́ ti ń gbọ́ ètò látàárọ̀, bàbá wa tá a fi ń tàn bá sọ látàárọ̀ àwọn náà ni Pastor James Olúadéagbo ti ìjọ CAC Garden of Praise tó wà ní ìlú Ìkirè, àwọn ló ti ń bá a sọ látàárọ̀. Arọ̀ yín abẹ̀yìn, a fẹ́ kẹ́ follow program yìí, kẹ́ sì máa like rẹ̀, kẹ́ máa share rẹ̀ lórí tẹlifíṣàn wa èyí tí ń ṣe Ọmọ Yorùbá Àtàtà tẹlifíṣàn. A kí yín kó dàbọ̀, orúkọ mi ò yí padà o, Ọpẹ́ mi orúkọ mi o, Ògúnẹrẹwà tó fi rán wọn.